ó sì ti gbọ́, ọ̀pọ̀lọpọ̀ ó ti gbọ́. Kí n tó sọ yẹn, bàbá wa olóògbé Muhammadu Buhari ajagun fẹ̀yìntì tí wọ́n ti jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ní àná, ọlọ́ọ̀bá mi ti pè wọ́n sọ́dọ̀. Ìyẹn kì í ṣe ìròyìn mọ́, ṣùgbọ́n analysis tó wà ń bẹ̀ ni pé mo fẹ́ béèrè lọ́wọ́ ara wa báyìí pé irú ipò wo lẹ̀dá lè wà láyé, irú agbára wo lẹ̀dá lè ní láyé tí yóò lágbára jọ Ọlọ́run lọ, tọ́lọ́run ọba ò sì ní lè pè sọ́dọ̀, tí ẹlẹ́dàá rẹ̀ tó ṣẹ̀dá ò ní lè sọ wípé ó yá síwọ́ ọṣẹ́. Tó bá yẹ pé à ń dára wa lóhùn lóòótọ́ lọ́kàn ara wa gẹ́gẹ́ bí ẹni tó níbẹ̀rù Ọlọ́run tó sì mọ̀ wípé iṣẹ́ ọwọ́ Olódùmarè lòun, yóò máa rò wípé ẹ̀dá ò jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run. Ọlọ́run kàn dá wa láwòrán ara rẹ̀, ṣùgbọ́n àwọ̀ Ọlọ́run tó jẹ mọ́ ìwà tí Ọlọ́run nífẹ̀ẹ́. Torí lára ìwà tí Ọlọ́run tó dá wa ní àwòrán ara rẹ̀ nífẹ̀ẹ́ ni wípé èyí tó pọ̀ jù ní ká nífẹ̀ẹ́ ọmọnìkejì wa. Ẹni tó bá nífẹ̀ẹ́ ọmọnìkejì ẹ̀, tó ọmọnìkejì ẹ̀ bá ń sunkún, ìgbèrè ọ̀tá létí, yóò wà nǹkan ṣe sí i. Mi ní sọ ju bẹ́ẹ̀ lọ torí a kì í fi ikú yọ ẹnikẹ́ni. Ẹni tó bá ń fi ikú yọ ọ̀yàn